Africa Content TV. Títí mo ti ní àwọn lápáàdà kọ́kọ́lọ́ tó káàkiri ẹnu òun. Àwọn dáàbá bí nìyí, àmọ́ tí wà ní bí lápáàdà ni wọ́n tó ṣe jẹ́jẹ́ ẹ̀. Ìdíbọ̀ ẹ̀sẹ̀ ìbádáwọ̀. Kí là ń tẹ́ wọn bẹ́ẹ̀ ni? Àti dájọ́ pípẹ́ ní ìṣèlú títọ́ àárọ̀. Àtúntò ṣẹ́yìn láàbà àgbà ṣe. Àti dájọ́ pípẹ́ ọ̀rọ̀ yára ni. Ìbàbá dé ojú títì lára àgbàtà àwọn ọmọ sọ pé oníṣẹ́ rẹ̀ wọ́n ṣe padà pé microphone pàṣẹ wọ́n ṣe padà pé microphone kì í bẹ́ àtàwọn àjọ tábọ́ọ̀lù nípa ẹ̀ pàṣẹ àwọn ọ̀dà àfihàn àwọn bá jẹ́ ṣe é sí àbọ̀ ìròyìn nípa ààyè àwọn tàbí ní ọ̀rẹ́ rẹ̀ pàṣẹ. Àwọn bá jẹ́ pàṣẹ fún Paris ìlú ń bẹ̀ ní mọ́bẹ́ èyí bá a sọ ẹ̀sẹ̀ tó ní jẹ́ òkè sílẹ̀ kí ló fà á. Ọlọ́run lórí pé microphone ìjọba Nàìjíríà ó sẹ́ẹ̀bọ̀ ìwọ̀n ṣẹ́tù. Ọlọ́run lórí kí n má lọ gbá bọ́ọ̀lù nítorí máa lè ní òwe rẹ̀ pàṣẹ. Iṣẹ́ ìlọ́wọ́ ni ọlọ́run ló lè eléyìí kí ṣe ìjọba àgbẹ̀tá máikrófóònù lọ́wọ́ mi bàṣọ̀bọ̀tọ́ ikú ló ń bọ́ṣọ mẹ́rin ewúrẹ́ lórí àbálàbà àsìkò tí ya. Àwọn tó jẹ́ ìjọba ẹsẹ̀ ẹgbẹ̀rún ni wọ́n ti lè wọ́n ti ní sáàtọ̀ ọ̀gbìn àbájọpọ̀ àbọ̀ ẹ̀wọ̀ wọ́n ti ní sáàtọ̀ ọ̀gbìn ẹ̀wọ̀ àbájọpọ̀ àbọ̀ ẹ̀wọ̀ láti ní yíṣà náà ọ̀gbẹ́. Iṣẹ́ yìí kì í ṣe ní tó bá iṣẹ́ tí omi lọ́gbọ́ lè ní ọ̀rọ̀ máa kà á sọ̀rọ̀. Ọlọ́run náà ọ̀rẹ́ ṣe. Kẹ̀kẹ́ mi ní sọ́nà ìṣẹ́gun ọ̀rọ̀ àgbàtà ṣe. Òtùmọ̀ pé àlàjì ọjọ́ yẹn wà ní ọ̀rọ̀ máa sọ̀rọ̀. Nígbà láti wọ́n ti rò pé ọ̀rọ̀ ọjọ́ mi ọmọ òkè ọ̀pọ̀ ọmọ tí wọ́n mọ̀ ọ́ sọ́yà jẹ́ ọmọ.